òfin tuntun tí CBN gbé kalẹ̀ nípa àìrówó gbà lẹ́yìn tí ó lo ẹ̀rọ ATM àtàwọn ìlànà mìíràn tó kàn ọ́. Àjọ tó ń ṣe ìtanijí fáráàlú nílùú Nàìjíríà National Orientation Agency NOA ó ti kéde àwọn àlàkalẹ̀ tuntun tí báńkì àpapọ̀ Nàìjíríà CBN máa ṣe nípa bí àwọn ẹ̀rọ ATM yóò ṣe máa ṣiṣẹ́. Gẹ́gẹ́ bó ṣe sọ, àṣẹ CBN tuntun yìí ó máa borí gbogbo àwọn àṣẹ tí báńkì náà tó ti pa ṣáájú àsìkò yìí lórí bí ATM yóò ṣe máa ṣiṣẹ́ ní Nàìjíríà àti bí aráàlú yóò ṣe máa lò ó. Lára àwọn àlàkalẹ̀ náà ó ní iye àkókò tí báńkì kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ dá owó aráàlú tí ẹ̀rọ ATM wọn tó mọ̀ gbémì tó gbọ́dọ̀ dá padà àtàwọn nǹkan míì. Ọ̀rọ̀ náà ó mà tún kan iye ẹ̀rọ ATM tí báńkì gbọ́dọ̀ ní, ètò ààbò ẹ̀rọ ATM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyí ní àwọn àlàkalẹ̀ tuntun ọ̀hún gẹ́gẹ́ bí NOA bó ṣe fi síta lójú òpó X rẹ̀. Iye ẹ̀rọ ATM tí báńkì gbọ́dọ̀ ní, CBN ti pàṣẹ fún àwọn báńkì láti ní ó mà kéré tán ẹ̀rọ ATM kan fún káàdì ATM 5,000 tí wọ́n bá pín, wọ́n sì gbọ́dọ̀ ṣe èyí láàrin ọdún 3 péré. Àwọn báńkì wọ́n gbọ́dọ̀ gbé ẹ̀rọ ATM sí ibi tí kò ní sí ewu fún aráàlú àti ibi tí ààbò yóò ti wà fún owó wọn. CBN ní ẹ̀rọ ATM kò gbọ́dọ̀ wà níwájú ilé kankan àyàfi tí wọ́n bá de ẹ̀rọ ATM náà mọ́lẹ̀ síbẹ̀. Báńkì kankan kò gbọ́dọ̀ lọ rí ẹ̀rọ ATM mọ́ ibì kankan láì kọ́kọ́ gba àṣẹ lọ́wọ́ CBN. Bákan náà tí oníbàárà bá lo ATM tó jẹ́ ti báńkì rẹ̀, báńkì náà ó gbọ́dọ̀ dá owó oníbàárà ọ̀hún padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n já owó rẹ̀. Àmọ́ tí ẹ̀rọ ATM kò sì pọ owó náà jáde, tí báńkì kò bá lè dá owó náà padà lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ojú ọjọ́ tí kò ṣe déédéé, wọ́n gbọ́dọ̀ dá owó ọ̀hún padà láàrin wákàtí 24 péré. Tí ìṣẹ̀lẹ̀ náà tó bá wáyé ní ATM tí kìí ṣe ti báńkì oníbàárà, báńkì ọ̀hún ó gbọ́dọ̀ dá owó náà padà ó mà pẹ́ jù láàrin wákàtí 48. Àmọ́ ṣá o, wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti máa dá owó oníbàárà tí ẹ̀rọ wọn tó bá gbéjẹ padà lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà tún ni gbogbo ẹ̀rọ ATM òun ló gbọ́dọ̀ ní kámẹ́rà tí yóò máa ká gbogbo tí èèyàn bá ń ṣe níwájú rẹ̀ sílẹ̀. Èyí kan fífi owó ránṣẹ́, gbígba owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ náà rèé ó gbọ́dọ̀ máa ya àwòrán àti fídíò ẹni tó bá ń lo ATM. Àwọn báńkì wọ́n gbọ́dọ̀ máa pààrọ̀ àwọn kọ́kọ́rọ́ ẹ̀rọ ATM wọn lọ́dọọdún. Wọn kò sì gbọ́dọ̀ lo kọ́kọ́rọ́ kan ṣoṣo fún onírúurú ẹ̀rọ ATM. Gbogbo ẹ̀rọ ATM òun ló tún gbọ́dọ̀ ní ìmọ̀-ẹ̀rọ anti-skimming device tí yóò máa dènà jìbìtì ṣíṣe lórí ẹ̀rọ ọ̀hún. Bákan náà tún ni NOA ó máa sọ wípé gbogbo ìgbà ó ní CBN yóò máa ṣe àyẹ̀wò àwọn ẹ̀rọ ATM náà láti rí i dájú pé àwọn báńkì wọ́n máa ń tẹ̀lé àṣẹ tó máa pa o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn báńkì wọ́n gbọ́dọ̀ máa jábọ̀ fún CBN lóṣooṣù nípa bí iṣẹ́ ṣe ń lọ lórí ẹ̀rọ ATM wọn kó tó di ọjọ́ 5 oṣooṣù. Èyíkéyìí báńkì tó bá tàpá sí àṣẹ tuntun yìí yóò fojú báyìí yóò fi winá òfin CBN. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa máa wètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ àtàárọ̀, Ọlọ́run bá rèé yóò gba àdúrà èmi àti yín o.